العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أما بعد. Adá ọpẹ́ fún Ọlọ́run, a sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. A kí gbogbo wa nílé lọ́kùnrin àti lóbìnrin ní kíkí ìsìláàmù wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Èyí tí a fi bára wa sọ̀rọ̀ lónìí ní iléeṣẹ́ wa rédíò Lagos 107.5 FM tiwantiwa yóò máa dá lórí ìtọ́jú aya. Islam, ẹ̀sìn tó wá láti wá kọ́ wa ní bó la ṣe lo ayé àti bó la ṣe rí Ọlọ́run sìn tá sì ní pàdánù àkíyàmọ̀. Bí Islam ṣe dá sí bó la ṣe kírun tá sin Ọlọ́run tá gbààwẹ̀, bẹ́ẹ̀ náà ni Islam ṣe dá sí bó la ṣe gbé ilé ayé. Bẹ́ẹ̀ náà ni Islam wá dá sí bó ni ọkùnrin àti obìnrin ó ṣe bára wọn gbé tí ò ní sí wàhálà. Òun ni Ọlọ́run Ọba Ta'ala wá ń bá wa sọ̀rọ̀ nínú Al-Qur'an nínú Suratul Rum wípé wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha wa ja'ala baynakum mawaddatan wa rahmatan inna fi dhalika la ayatin liqawmin yatafakkarun. Ọlọ́run nínú oore mi Ọlọ́run, nínú àmì mi Ọlọ́run, òun náà ni wípé nígbà tí mo dá ẹ̀yin ọkùnrin tán, mi ò dá yín lásán, mo wá dá obìnrin tì í ní ẹ̀gbẹ́. Obìnrin tí Ọlọ́run wá pè ní oore yìí, tọ́lọ́run pè lámì rẹ̀ yìí, irú obìnrin yẹn tí bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin gbọ́dọ̀ ṣètọ́jú rẹ̀. Tọkùnrin ò bá ti ṣètọ́jú rẹ̀, á jẹ́ wípé ó ń sọ fún Ọlọ́run wípé ìtọ́lọ́run pè lóore òun ò pè lóore nu. Òun ni ó fi jẹ́ pé ìgbà tí wọ́n bi Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam léèrè wípé Ànábì ta ló fi ń dáa jù? Ànábì wa ní khairukum li ahlihi. Ẹni tó fi ń dáa jù nínú yín, òun náà lẹni tó fi ń dáa jù síyàwó rẹ̀. Ẹni tí ìyàwó rẹ̀ bá ti lóhun ló dáa jù, òun náà ló dáa jù. Ẹni tí ìyàwó rẹ̀ bá ti wá ní lágbájá olórí ibú ni, kò sí ẹni tó tún lè pè ní olórí rẹ̀ mọ́. Tí ń túmọ̀ yìí pé Islam fẹ́ ká tọ́jú obìnrin wa. Wọ́n bi Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam léèrè wípé man ahabbu nasi ilayka. Ànábì ta ló fẹ́ràn jùlọ? Ànábì wa ní Aisha ni mo fẹ́ràn jùlọ. Ẹ̀kọ́ àkọ́kọ́ tá kọ́kọ́ kọ́ lára Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ni pé bí ọkùnrin bá fẹ́ràn ìyàwó rẹ̀, ó gbọ́dọ̀ jí kó mọ̀ yìí pé mo fẹ́ràn rẹ̀. Kò ṣe pípa tí obìnrin bá ń bẹ lójú ọ̀nà tá a ṣe ń kọnu sí, kì í ṣe ìgbà yẹn la gbọ́dọ̀ mọ sọ I love you, kò ń ṣe ìgbà yẹn la gbọ́dọ̀ mọ pé lórúkọ tí inú rẹ̀ ó mọ dùn. Nígbà tó bá tún wọlé tán náà, a gbọ́dọ̀ mọ fi hàn pé a fẹ́ràn rẹ̀, àti ìgbà tí ò bá tún sí níwájú wa, a gbọ́dọ̀ mọ fi hàn pé a fẹ́ràn rẹ̀. Òun ló fi jẹ́ pé arákùnrin kan, òun àti ìyàwó rẹ̀ ní ọ̀rọ̀, ó wá lọ bá Sayyidina Umar radiyallahu ta'ala anhu lẹ́ni tó fẹ́ lọ rojọ́ ìyàwó rẹ̀ fún Sayyidina Umar. Umar sì ní gọ́vnà lásìkò yìí. Ọkùnrin yìí wá gbéra, ó kó nílé rẹ̀, ó kọrí sí ilé Umar. Nígbà tó kù díẹ̀ tí ó wọlé, ló bá gbọ́ ariwo jà nílé Umar. Ní tí wọ́n ń ṣe ọkùnrin yìí lè mọ̀ ní wípé èmi àti ìyàwó mi náà ń jà ni, mo sì wá ní kí wá rojọ́ mi fún gọ́vnà, bóyá wọn ò bá mi lé ìyàwó mi dànù. Mo tún wá délé gọ́vnà, mo tún wá rí pé gọ́vnà àti ìyàwó rẹ̀ ń jà. Tí gọ́vnà bá ti sọ̀rọ̀ kan báyìí, ìyàwó sọ̀rọ̀ 10. Ó wá yà lẹ́nu bó ṣe yí ẹ̀yìn padà nù, ó wá ń padà sílé. Ní Umar wá yọjú lójú wíńdò, wá rí pé ọkùnrin yìí ó ń bọ̀ wá lé mi ni, èmi ló wà fà á tó tún wá yí ẹ̀yìn padà. Umar wá ránṣẹ́ pé kọ́kọ́ bọ̀ ń pè wá. Umar wá ní wá ń bí arákùnrin, mo rí wípé ó ń bọ̀ wá lé mi tẹ́lẹ̀ ni, ó sì yí ẹ̀yìn padà. Ṣé ò sí tó yí ẹ̀yìn padà? Ó ní bẹ́ẹ̀ ni, mo fẹ́ wá rojọ́ ìyàwó mi ni, ìyàwó mi ni ò ṣe dáadáa. Ìgbà tí mo wá dọ́dọ̀ yín, mo tún wá rí pé tí yín gan tó wá ju tọ̀dọ̀ tèmi gan lọ. Umar ní bẹ́ẹ̀ ni, kò sí bó tilẹ̀ kí wàhálà tí mo pàdé lára ìyàwó mi, kò sí bó tilẹ̀ kó tóbi tó, èmi ò lè kọ ìyàwó mi lẹ́ o. Ó ní kí ló dé? Umar ní bẹ́ẹ̀ ni, innaha tabbakhatun li ta'ami. Ó ní bẹ́ẹ̀ ni, ìyàwó mi ní ń dáná oúnjẹ mi. Tí bá bínú kọ́lẹ̀ yìí pé àlébù tí ń bẹ láàyè yìí, èyí ń kọ́lẹ̀ ni. Tí bá kọ́lẹ̀ tán, ṣé èmi gọ́vnà ni kí n mọ yọ abọ́ kí n mọ lọ ránjẹ fúnra mi? Bákan náà, Umar ní wa innaha ghassalatun li siyabi. Obìnrin tó ní ń kọ́lẹ̀ yìí, òun náà ní fọ aṣọ mi. Tí bá kọ́lẹ̀ tán, ṣé èmi ni kí n mọ fọṣọ fúnra mi ni? Wa innaha radda'atun li waladi. Bákan náà, obìnrin yìí ní ń tọ́ àwọn ọmọ mi, òun ní ń fún wọn lọ́yàn. Tí bá kọ́lẹ̀ tán, ṣé èmi ni kí n mọ pọn ọmọ ni? Ṣé èmi ni kí n mọ kọrin fún ọmọ ni? Ẹ wo Sayyidina Umar radiyallahu ta'ala anhu. Ẹ wo bó ṣe appreciate ìyàwó rẹ̀. Ẹ wo bó ṣe mọ oore ìyàwó rẹ̀ fún lóore. Ọkùnrin mi bóun àti ìyàwó rẹ̀ bá ní gbólóhùn aṣọ lásán báyìí, kò tiẹ̀ ní fi ìṣẹ́jú kan appreciate ìyàwó rẹ̀. Gbogbo ohun tí ó mọ̀ sọ́nà ni pé kódà ó tiẹ̀ dùn mí nínú rí. Bẹ́ẹ̀ sì ni irọ́ ni, ó rí ijọ́ kan tó rí dùn lára rẹ̀. Bẹ́ẹ̀ sì ni ó sì rí ibì kan tí obìnrin yẹn náà ń wúlò sí. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ni wọn kì í appreciate
ìyàwó wọn, tí a bá appreciate ìyàwó bí bàtà ń ṣe tá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tá ànábì ní ká mọ̀ ṣe nu. Bákan náà Sayyidatuna Aisha radiyallahu ta'ala anha òun náà ń júwe bí ànábì ṣe pàtàkì ìyàwó rẹ̀, tànábì rí ìyàwó gẹ́gẹ́ bí everything, tànábì rí ìyàwó gẹ́gẹ́ bí gold, tànábì ò fi ìyàwó rẹ̀ ṣeré. Sayyidatuna Aisha radiyallahu ta'ala anha ó ń jẹ́ ó yé wa pé níjọ́ kan òun wà nínú yàrá, ànábì wá pé òun pé Aisha bọ́ta wá wòran, mà tóun wá bọ́ta òun wá rí pé àwọn kan ń jó nísàlẹ̀, tí wọ́n sì ń jó, tí wọ́n ń lùlù, tí wọ́n ń gun orí ẹṣin ní ànábì wa ní Aisha ṣó o wòran, Aisha wa lóun wòran, ànábì wa pọ̀n òun, ànábì wa jẹ́ kóun mọ wòran yẹn. Mà tóun wá wà ní ẹ̀yìn ànábì wa ní ṣó ti tó, òun wá ní kò tí ì tó, ànábì ò sì pariwo pé yìí ń wò òun rí. Ọkùnrin míì kò mọ bó láti ń bá ìyàwó ṣeré, ẹ̀wù bá ànábì ṣe ń pọ́n ìyàwó rẹ̀. Bákan náà Aisha tún jẹ́ ó yé wa pé ànábì á tún mọ gbé òun jáde. Ọkùnrin tó bá jẹ́ ọkùnrin alálùbáríkà ó gbọ́dọ̀ gbìyànjú pé gbogbo ọ̀nà ní mọ̀ fi dùn ìyàwó mi nínú. A lè gbé ìyàwó wa jáde, a kàn gbọ́dọ̀ gbé lọ bí tí Ọlọ́run ọba Ta'ala tí ò fẹ́ ni. Àmọ́ tá a bá ń gbé jáde nígbà tá à ń ṣe súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam náà ni. Bákan náà Aisha tún jẹ́ ó yé wa pé bóun bá mu omi kù, ibi tóun ti mu omi yẹn kù yẹn ànábì wa gbẹnu síbẹ̀, nítorí pé ànábì ó mọ bá òun mu omi tóun mu, tí ọkùnrin bá mu omi yóò wá gbé fún ìyàwó. Ó ní tóun bá tún wá jẹun, ẹran tóun bá wá jẹ ànábì wa jẹ, ànábì wa ní ẹran ìyàwó mi mò ń jẹ yìí, à ń ṣèfẹ́ nù, à ń play love láàrin ara wa. Gbogbo bó ti lè wù kó rí, bó ti lè wù kó kàǹkà tó, o gbọ́dọ̀ tóbi níwájú ìyàwó rẹ̀. Bó ti lè wù kéèyàn tóbi, èèyàn kì í tóbi níwájú èèyàn mẹ́ta, èèyàn gbọ́dọ̀ tóbi níwájú ìyá rẹ̀, èèyàn gbọ́dọ̀ tóbi níwájú àfáà rẹ̀, èèyàn sì gbọ́dọ̀ tóbi níwájú ìyàwó rẹ̀. O gbọ́dọ̀ fààyè eré lẹ̀, o gbọ́dọ̀ fi ààyè romance lẹ̀, o gbọ́dọ̀ fi ààyè fun lẹ̀. À ń bẹ Ọlọ́run ọba Ta'ala gbogbo ilé tó kù díẹ̀ káàtó tó fẹ́ dàrú, tó jẹ́ pé bóyá sídìí kan sídìí méjì ló fẹ́ fi dàrú, k'Ọlọ́run ọba Ta'ala kó bá wa tó gbolé náà. À ń sọ eléyìí kí ó mọ jẹ́ wáàsí fún gbogbo àwọn ọkùnrin ká bẹ̀rẹ̀ sí ní tọ́jú àwọn ìyàwó wa. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.